ilé ìlágbára báyìí iná yẹn ni wọ́n pa tẹ́ ń wò yìí ìní ọjọ́ kejìdínlógún oṣù kẹrin ọdún 2019 táǹkà tó ṣubú lélẹ̀ sí Lagos Ìbàdàn expressway nílùú Ìbàdàn iná yẹn wọ́n pa láti bí wákàtí kan báyìí tí ò tí kú petrol ni ọkọ̀ yìí gbé iná yẹn náà pa látàárọ̀ tí ò tí kú yìí iná pa látàárọ̀ tí wọ́n ń gbé èyí tí ò tí kú yìí o ọlọ́mọ fi sẹ́ ṣọ́ wa. àwọn yẹn ti jóná sálẹ̀ rọ. wọ́n jóná sálẹ̀. ibi tó ṣe lọ.